Àákú dédé àkókò yìí, ìròyìn àjáàbalẹ̀ yín náà ló balẹ̀ ní ìkànnì Samfatis Radio TV ìkànnì tá a ti mọ̀ bí ẹni mowó. Òní ni ọjọ́ kẹta oṣù kẹrin ọdún 2025 léyìí tó bọ́ sí ọjọ́ àlàmísì ọjọ́ Thursday ọjọ́bọ̀ nílẹ̀ káàárọ̀ òjíire ilẹ̀ Yorùbá. Gbogbo àkólọ ẹnìkọ̀ọ̀kan ló máa sùn wábọ̀ ibi àfọkànrí sí ibi àfọkànrí sí orí máa dáhùn fún wa àánú Ọlọ́run dẹ́ kò ní fi wálẹ̀ o. Ìjẹ́ ìmú wa ò ní bọ́ síbi tó nira ní bára ìfọwọ́ tì bẹ́ẹ̀ ẹni àdágbére fún òní mọ bí tá a lọ. Àbídèmí Yusuf yín náà rí èmi lọ́mọ sọ̀kùlọ̀rọ̀ kó gbóhùn lé ọmọ nípò àlélú ọmọ alétèjọba. Èmi lọ́mọ yán ọ̀gbọ́kàrẹ́ yín abara fúnfọ́ kàrábàrà mẹ́nìjọ́jọ́. Ẹ jẹ́ ń kórìyàn ọ̀hún gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n wá ń kàn ní Samfatis Radio TV pé a máa ṣe bẹ́ẹ̀ gbé yín débẹ̀ àníjà yín bọ́lẹ̀. Kájà yín bẹ́tà ká mọ̀ sọ́ di létà pa tẹ̀ ẹ́ sí yín létí àìjẹ́ tẹ̀tì. Ebi torí tí a lè fífi ìdí tí àpótójúkọ̀nà kí tí yín mọ̀ bá dé sí gbogbo tí ń lọ gangan. Ìyàwó àyàbí ká ní ìyàwó olórí orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí Patient Jonathan ni wọ́n ní màmá mà wò wá kan ìwà kò tọ́. Èyí dẹ̀ ṣe bẹ́ẹ̀ pa ní kan sọ pé kò tọ́ náà torí pé tó bá wu olóhùn ní fi wá nǹkan ẹ̀ tó bá sọnù. Wọ́n ní àwọn góòlù àfisọ́rùn àfisọ́wọ́ àfisí ẹsẹ̀ kan tí ń lọ bí 200 million naira kan ni wọ́n ní ó míìsì nínú ilé eléyìí tí ìyá ní àwọn òṣìṣẹ́ òun nínú ilé àwọn bíi mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n lọ́wọ́ sí kìíní o. Wọ́n látọdún 2019 ìyá ti wá tì wọ́n mú gbàgà wípé ńgbẹ́ ẹ bá wà lọ́gbà àtúnrọ orí yín tí ò pé yẹn yóò pé ẹ jẹ́wọ́ bí ẹ kó góòlù mi tí ń lọ bí 200 million tó wọ́ọ̀tì tẹ ẹ sọ bí ẹ kó sí. Igbákejì ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní bàbá ti gbéra ìyẹn Kazeem Shettima Alhaji nìyẹn o. Ó ti di orílẹ̀-èdè Senegal ní olú ìlú Senegal nílùú Dakar níbi tí bàbá ti lọ fún iṣẹ́ ìríjú gangan torí pé wọ́n ní orílẹ̀-èdè Senegal wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ bíi 65 years tí wọ́n gba òmìnira ní apá sẹ́ńtà igun ibi ibẹ̀ yẹn. Ìgbìmọ̀ INEC ti ní ẹ wò petition láti pe Natasha padà wípé tọ̀ ipò sẹ́nítọ̀ ò tọ́ sí àbí àwọn kankan mọ́ kankan ní ẹ wò kọjọ́. Wọ́n ní gbogbo àwọn ìgbìyànjú àti àwọn fáìlì àwọn ìwé táwọn ń kọ wọ́n ní ọmọbìnrin yìí kò tàpá sí nǹkan kan o. Bẹ́ẹ̀ dẹ̀ ní wọ́n ní èèyàn díjú ṣe kíni tí díjú ṣe ń láburú rí pé ìwọ tó ṣe kà tó díjú nígbà ẹ̀san ẹ̀ bá dé ó lè jẹ́ wípé ojú oorun náà ni ó ti bẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ní Ọlọ́run ní jẹ́ pìtìpìtì ó bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ní ojú oorun àtòjú ayé. Báyìí àjọ INEC ti wá sọ̀rọ̀ pé lórí Natasha Akpoti ìyẹn sẹ́nítọ̀ ilé tí ó ń jẹ́ àwọn ẹ̀sùn kan lọ́wọ́ nípa kan gbégi dá ní ilé ìgbìmọ̀ asòfin láti ọ̀rọ̀ kan tó wáyé láàrin àti olórí ilé ìgbìmọ̀ yẹn Akpabio Godwins. Wọ́n ní àwọn ò ní lè pe Natasha pé bóyá po sẹ́nítọ̀ láti constituency tó ti wá àbí district tó ti wá ní ìpínlẹ̀ Kogi pé kò wọlé pé irọ́ àwọn kò sí ẹ̀sùn kan táwọn lè kà sí ní ẹsẹ̀. Wọ́n ní iná ti dáhùn ní ààfin Àdó Bayero ti ìpínlẹ̀ Kano. Wọ́n ní emir ti ìpínlẹ̀ Kano ní àwọn àárín kan rí wọ́n lélẹ́yìí tí wọ́n ní iná mọ̀ dáhùn nínú ààfin yìí bá ààfin ọ̀hún ṣe tuntun tó dùn wò tó rẹwà tí gbogbo nǹkan ṣe kíni tí gbogbo nǹkan mọ́ tónítóní tó ti kíníkíní níbẹ̀. Wọ́n ní iná ti bá gbogbo ẹ̀ mọ́gi iná nira ẹ̀ tí ń jó tí ń kẹ̀ tí ń dún tí gbogbo àwọn màjàlá ní dáhùn níbẹ̀ tí wọ́n dá àwọn èèyàn ń káwọ́ lé wípé owó iyebíye ní sun náà nílẹ̀ ń wọ ìgbó yìí. Donald Trump ti sọ̀rọ̀ ó ní ìdá 14 ó máa tọ́ sí gbogbo ẹrù tí wọ́n bá ń kó kúrò lórílẹ̀‐èdè Amẹ́ríkà lọ sí orílẹ̀‐èdè míì àgàgà orílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní àwọn máa gba ìpín ìdá 14 14% lórí àwọn nǹkan mọ́ nǹkan tí wọ́n export kúrò lamẹ́ríkà lọ sí orílẹ̀‐èdè míì àgàgà àti Nàìjíríà náà. Àjọ NNPC ní kété tí ìgbìmọ̀ olórí míì bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n sáàkì olórí tẹ́lẹ̀ wọ́n ní wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ lóòótọ́ láàrin 48 hours. Àjọ NNPC látòrí olórí wọn tuntun wọ́n ti gbówó lé petrol sí 950 naira per litre ní gbogbo olúùlú Nàìjíríà nílùú Àbújá. Wọ́n ní nílùú Èkó 925 naira per litre. Ṣé wàá fẹ́ gbọ́ bá a bá wòye tí epo yìí wà kó tó di pé Mele Kyari eléyìí tí wọ́n gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ láìpẹ́ ò tó fi ṣẹlẹ̀ 860 naira ìlèpo wà mọ́ ní báyìí ó ti lé 90 naira sí ó ti di 950 l'Àbújá. Lẹ́kọ̀ọ́ 925 naira. Ọmọ ọdún mọ́kànléníogún kan rèé léyìí tí gbogbo èèyàn ti ń kí tán ti ń sà Akíntẹ́lú Elizabeth Abiola gangan eléyìí tó jẹ́ the youngest medical doctor nínú
ìwé ìtàn tó fi lélẹ̀ ní Nàìjíríà báyìí pé ẹni ọdún mọ́kànlélógún ni ó ti kàwé jáde gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀rọ ìṣègùn òyìnbó medical doctor ìyẹn ní apá sẹ́ńtà ibi ibẹ̀. Àjọ CBN ti sọ̀rọ̀ pé ó dàbí èyí pé owó 1000 naira àwọn èèyàn tètè rí kà tán bá fẹ́ ka millions. Ní báyìí á gbé 10,000 odidi 5,000 odidi á gbé bọ́ta o tẹ́lẹ̀ yóò dẹ̀ tó máa ṣe ìrànlọ́wọ́ fún ọrọ̀ ajé Nàìjíríà. Wọ́n ní olùtagóòdì kan ló pariwo yìí nígbà tó gbọ́ pé wọ́n ẹni tán gbà ṣiṣẹ́ kan jí góòlù jewelries tí ń lọ bí 100 million. Wọ́n lára bí tí máa ń ra góòlù tagóòdù bá pariwo pé ẹ tètè wá kàn torí pé Ọlọ́run mọ̀ mú wa lọ́wọ́ yìí ẹ tètè ẹ wá o ní apá bíbẹ̀. tó Very Dark Man ti sọ̀rọ̀ lórí fọ́nrán fídíò eléyìí tó jáde níbi tí àgbọ̀jẹ̀ olórin ṣèwọ́ṣèwọ́ Nàìjíríà Two-Face Idibia àtìyàwó ẹ̀ tuntun Natasha Honourable èyí tó jẹ́ pé wọ́n jọ ń dira wọn káàkiri bí handbank ni wọ́n ní Very Dark Man rí fọ́nrán fídíò lónìí ṣó ti sọ Two-Face di báàgì ni àti pé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀lẹ́gbẹ̀ ẹlẹ́gbà èyí tó ṣe Táyé ò gbọ́dọ̀ ṣe Kẹ́hìndé ṣàmọ̀ pé Natasha náà mọ̀ pé tó ìyàwó àkọ́kọ́ òun ò sí bẹ́ẹ̀ ráyè dáadáa ó mú àwọn nǹkan tí Two-Face fi yọ ẹ̀mí ara ẹ̀ kúrò nínú ẹ̀wọ̀n òun tóun jẹ́ ìyàwó tuntun kóun ya àmọ́gọ̀rọ̀ òun lápá bẹ̀. Wọ́n wá ní fọ́nrán ìyàwó àkọ́kọ́ náà tí Two-Face ṣẹ̀ṣẹ̀ fílẹ̀ Annie Idibia wọ́n ní wọ́n rí fọ́nrán fídíò tiẹ̀ náà níbi òun náà ti ń jó nílé ijó pẹ̀lú Regina Daniel ògbóǹtarìgì òṣèré orí móhùnmáwòrán kan tí wọ́n jọ lọ club tán dẹ̀jọ́ ń jó tán yọ̀ tán mọ àwọn nǹkan làwọn èèyàn ń kọ́mẹ̀ntì pé wọ́n deserve àti pé ìyàwó Two-Face tẹ́lẹ̀ ó ní ìdí gbogbo tí ń ṣe yẹn kọ́ mọ̀ bá ronú kọ́ mọ̀ sí rẹ̀ léṣe. Davido ti sọ̀rọ̀ ó bú ẹ̀rín lórí orin tuntun tí Cubana Chief Priest gbé jáde tó pe àkọlé ẹ̀ ní More Money ìyẹn ọ̀pọ̀lọpọ̀ owó. Wọ́n ní kódà wọ́n ti ṣe fọ́nrán fídíò ẹ̀ ibẹ̀ ni Davido ti bú ẹ̀rín tó ti kọ́mẹ̀ntì sí pé eléyìí pọ̀ aláyé kí ló dé olókọrin okọrin náà ìgbín nìwọ ni torí pé ìgbín ní tẹnumọ́gi tí gùn wọ́n ní Cubana ní mo ti sọ fún Burna Boy nínú ìjà tá a jà lọ́wọ́lọ́wọ́ àbí tá a jà tó kọjá pé tí orin tó ń kọ ní gùn ẹ̀ ló fi rò pé wọ́n ti mọ̀ ọ́ náà káàkiri èmi náà lè kọrin ṣé ká kọrin èmi náà ó kún ń kọ́ ń dẹ̀ tún ṣe kíni ń bọ̀ ní báyìí wọ́n ní gbogbo ẹ̀ tiẹ̀ ti jiná báyìí torí pé Cubana Chief Priest ó ti gbé orin jáde More Money làkọ́lé ẹ̀ lápá abẹ. Ọmọkùnrin kan rèé ní béèrè fún àánú ẹlẹ́ẹ̀kejì pé tó kí gbogbo èèyàn ó ṣe àánú òun lẹ́yìn ìgbà tí wọ́n ló mú owó tí ń lọ bí 33 million naira eléyìí tí ó yẹ kó lọ fi ka ìwé lókè òkun eléyìí tí wọ́n ní ó lọ fi ta tẹ́tẹ́ bọ́ọ̀lù yìí táwọn èèyàn kó lé lórí yẹn online. Wọ́n ní owó bá wọgbó owó wọgbó àtú lára bí bá bú ẹkún tó pé tọ̀ ẹ dákun ẹ ṣàánú òun o àánú ẹ ṣe fóun. Peter Obi ti sọ̀rọ̀ ó ní ká lóun jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni àwọn nǹkan kan wà bíi mẹ́ta kan tóun fẹ́ ṣe sórílẹ̀-èdè bẹ́ẹ̀ làwọn ròyìn ti bi bàbá pé kí làwọn nǹkan òun ni ẹ ṣe ẹni béèrè ọ̀rọ̀ ló fẹ́ dé ẹ gbọ́. Ohun àkọ́kọ́ ni wípé òun ó jẹ́ kí náírà Nàìjíríà náà lórúkọ eléyìí tí náírà kan jẹ́ $1 tí ń jẹ́ owó iyebíye náírà yẹn ní kò ní jọ o pé náírà àti dọ́là àti pounds àti euro wọ́n mọ gbẹ́nu léra wọn ni. Peter Obi ló sọ bẹ́ẹ̀ ó ní lẹ́yìn ẹ̀ òun ó jẹ gúdújẹrá òun ó kọjú ìjà sí kò ní síwà jẹ gúdújẹrá lórílẹ̀‐èdè yìí mọ́ wípé ẹnìkan jẹ ń yó ebi ń pẹ nìkan kò ní sí gbogbo ìyẹn mọ́ o gẹ́gẹ́ bí Peter Obi gẹ́gẹ́ bí ó ti sọ̀rọ̀ ọ̀hún. Ẹlẹ́ẹ̀kẹta tí bàbá fi wá fílé bàbá ní níkẹ́ni ó ní mò ń wo àwọn nǹkan kan mọ́ nǹkan kan ó ní ẹ má jẹ́ atanra wa ogun àìsí lọ́tún àìsí lósì tí ọrọ̀ ajé Nàìjíríà dorí kodò ó lóun ọmọ tó ń ṣe òun ọmọ tó ń ṣe. Peter Obi ní fi ọ̀rọ̀ yìí léde pẹ̀lú kúkúndùn ẹ̀ lápá ibi ibẹ̀. Ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Edo wọ́n tún pàdánù nílé ẹjọ́ tán lọ tó ń lọ ilé ẹjọ́ kò tẹ́ àwọn lọ́rùn eléyìí tá a mọ̀ sí tribunal nígbà tí wọ́n ní gómìnà tó ń bẹ níbẹ̀ lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC Monday Ekpeboro òun kọ́ ló wọlé o gómìnà lábẹ́ ọ̀bẹ̀là PDP lọ́dọ̀ àwọn gangan ìyìn ló wọlé. Wọ́n lélẹ̀ ní àwọn adájọ́ ilé ẹjọ́ tribunal ni bàbá wa yẹ ẹjọ́ ọ̀hún wọn ni ẹjọ́ tẹ́ gbé wá yọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ ṣe fẹ́ gbọ́ Monday Ekpeboro nínú ẹgbẹ́ òṣèlú APC ìgangan ló wọlé. Ìdìbò ọ̀hún tá a bá gbàgbé ló wáyé ní ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2024 tó kọjá yìí
wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP ti ọra kú ẹkú ẹ pé tọ̀ bẹ́ẹ̀ bá lòun náà ló wọlé tọ̀ àti gbà kámú lápá ìbíbẹ̀. ìròyìn ajá balẹ̀ òní jù báyìí lọ fún ti òní kódù púpọ̀ púpọ̀ ọlọ́run ní fún ni kì í ṣe èèyàn báálé èèyàn ni yóò ti ní ẹ bá mú mu fẹ́ lò amóore ọ̀fẹ́ ọlọ́run la fi ń tẹ̀gàṣà lọ́dọ̀ wa ń bèbí orúkọ mi ò yípadà Bídèmí Yusuf náà ni èmi lọ́mọ sọ̀pọ̀lọ̀rọ̀ kó gbóhùn lé ọmọ nípa àlélú ọmọ alẹ́ ìjọba ìyẹn ọ̀bọ́kà rẹ̀ ń kọ́ yín abara funfun ọkọ̀ abara mi nìjọ yépa máa já ájì àmọ́ mi aláṣẹ àtòlùdarí Samfatis Radio TV ẹ tí ẹ bá ń lọ sórí ìkànnì YouTube ẹ tẹ Samfatis ẹ rí subscribe ẹ gbọ́ wọlé ẹ share kẹ like ẹ comment ẹ jájọ́ rúpọ̀lẹ́pọ̀ lápá bẹ̀ náà mi ájì àkùn ara nílùú UK Ireland ẹ